tí mo fẹ́ sọ lónìí Sadaqallahu Mawlana al-Azim. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí tẹ́ bá mọ̀mọ́ bá mi pín yóò mọ̀mọ́ dùn mọ́ mi ò bẹ́ẹ̀ tí mo ń ṣe gẹ́gẹ́ bí ìṣe yín tẹ́ mọ́ ń show love sí wa tẹ́ mọ́ bá wa pín program wa káàkiri tẹ́ bá mi pín lẹ́yìn náà yóò mọ̀mọ́ dùn mọ́ mi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí òun náà ni ta ni mọ̀dàrú nínú Islam ilẹ̀ Yorùbá. Gbogbo ayé mọ̀ wípé ọ̀dọ̀ ẹnìkan náà ni ọ̀rọ̀ Islam dàrúdàpọ̀ Islam ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá. Kò wá sí àfáà kan lórí social media tí ò níbi tó kù sí. Dr. Arijẹ TV ẹ káàbọ̀, mo kí yín ọlọ́mọ kí yín ẹ bá ń share program yìí dáadáa. Walillahil kamal, ọlọ́run ọba nìkan lọ́ba tó pé, òun nìkan lọ́ba tí ò ní àṣìṣe. Oníkálùkù náà ló níbi tó kù sí, oníkálùkù náà ló níbi tí ó ti ṣìṣe. Gbogbo bí tẹ́ńkálùkù wá kù sí tá a ti ṣìṣe, ọlọ́run dákun mọ́sá fọ̀ wá mọ́ níbẹ̀, ṣàtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa, la ilaha illallah. Àmọ́ èyí tó jẹ́ gbòógì nínú dàrúdàpọ̀ Islam ilẹ̀ Yorùbá, ẹ̀rí tó ń ti bí a ṣe ń sọ̀rọ̀ lórí social media, àwọn ẹ̀dá tí wọ́n ń wò wá wọ́n pín sí mẹ́ta. Alájà wa Halima Isa, wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run bá ń fi yín láàbalẹ̀ dáadáa jù bá ń lọ, kó ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́, kó má dààmú yín, kó jẹ́ rí tó wó ṣe, kó sì fún yín lẹ́mìí gígùn àtàláfíà tó péye. La ilaha illallah. Ẹ bá ń share program yìí dáadáa. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí? Òun náà ni wípé àwọn tí wọ́n ń wò wá oríṣiríṣi ni wọ́n. Àwọn ẹ̀dá kan ń bẹ nínú àwọn tí wọ́n ń wò wá pẹ̀lú ń tá a gbé lọ́wọ́. Àwọn kan wò wá gẹ́gẹ́ bí oníjàgídíjàgan, nígbà tó já sí wípé ń tá ń ṣe àti ń tá a gbé lọ́wọ́ kò yé wọn tó. Gani Rasheed Olúwatósìn ẹ káàbọ̀. Ń tá a gbé lọ́wọ́ kò yé ẹlòmíì. Ẹlòmíì ń rò wípé ń tá a gbé lọ́wọ́ yẹn wọ́n rò pé personal interest wa ni, wípé láti fi guide ara wa. Irú wọn ni tẹ́ bá wo abẹ́ comment nígbà tá a bá ń sọ̀rọ̀ lọ, wọ́n máa ń wọlé sínú comment, wọ́n máa sọ wípé Jalabi lẹ́ ń defend. Àfáà Daud Ọmọláfẹ́nwá ẹ káàbọ̀. Wọ́n á ní Jalabi lẹ́ ń defend. Wọ́n á ní Àfáà Sàkámọ̀ kí l'Ànábì sọ nípa yẹ̀pẹ̀ wíwò. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kìí sọ̀rọ̀ Jalabi, kìí sọ̀rọ̀ yẹ̀pẹ̀ wíwò. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí ń bẹ tí mi ò kí ń ṣe tí wọ́n dẹ̀ ń pè mọ́. Ẹ má bínú, mi mọ̀ pé mi ò chájì. Ṣé ẹ wá ń gbọ́ mi báyìí? Mi mọ̀ pé mi ò chájì microphone yẹn. Ẹ dákun tẹ́ ẹ bá ń gbọ́ mi báyìí, ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ mi. Ẹ jẹ́ kí n mọ̀ tí ẹ bá ń gbọ́ mi. Masha Allah. So wá clear àti ti tẹ́lẹ̀, àmọ́ mo ti ń charge microphone yìí. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí? Ó ní wípé nínú àwọn tí wọ́n ń wò wá, àwọn kan ò gbọ́ wáyé. Ní tí wọ́n ń sọ ni wípé Jalabi lẹ́ ń defend, Jalabi lẹ́ ń defend láti fi wá
public sympathy fún àdánwò tó bá wọn. Wọ́n fẹ́ máa wá sympathy àwọn èèyàn, káwọn èèyàn máa káàánú àwọn láti lè fi ní supporters. Ṣé fọ́ọ̀sì yẹn ò sọ̀rọ̀ mọ́ náà ni? Ó tún rí tí Wakil Ayọ̀mọ́ Bákàrè sọ pé ok wọ́n ló ó ti wà ok masha Allah. So láti máa fi wá public sympathy lọ́dọ̀ àwọn èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń sọ wípé Jalabi ni ẹ̀ ń defend léyìí tí ó sì rí bẹ́ẹ̀. So àwọn kan gba ìtànjẹ àwọn ará bí tá ń sọ̀rọ̀ yìí, wọ́n tẹ̀lé wọn. Tá bá ti ń sọ̀rọ̀ kan wá ní Jalabi ti cast, ẹ̀rí wọ́n fẹ́ wọlé ẹ̀mọ̀rí ní abẹ́ comment. Irú àwọn yìí nǹkan méjì ní í ṣe wọn, nínú kó jẹ́ pé wọ́n ní hatred àwa tá ń sọ̀rọ̀ yìí, àbí àwọn àgbàlagbà tí à ń sọ wípé káwọn èèyàn mọ̀ yẹ̀yẹ́ mọ̀, nínú kí wọ́n ní hatred wọn lẹ́nu, àbí kó já sí wípé wọn ò lágbọ́yé, àbí kí wọ́n mọ̀ ní àròjinlẹ̀ nípa ọ̀rọ̀ ilé ayé àti ń tà ń ṣe. Wọ́n lè mọ̀ láròjinlẹ̀ débẹ̀. So téèyàn bá sì ní àròjinlẹ̀ àbí ó bá ní hatred ìkìdí kan sínú látara àwọn bàbá tá à ń sọ wípé ẹ má bú àwọn àgbàlagbà mọ́, ọ kó jẹ́ pé àwa tá à ń sọ̀rọ̀ gan-an ló ní ìkìdí kan sí, irú ẹni bẹ́ẹ̀ kò ní gbà wípé ọ̀rọ̀ Jalabi kọ́ là ń defend. Mo wá fi yé yín lẹ́nu wípé n tí à ń defend náà ni hayatu Islam nílẹ̀ Yorùbá. Òun ni àkọ́kọ́ àníyàn wa wípé bí orí social media ṣe ń rí ká máa àtáàkì ara wa ní mùsùlùmí sí mùsùlùmí, ẹ jẹ́ ká gbógun tì kò dáa. Tá bá ń gbógun ti ara wa ní mùsùlùmí sí mùsùlùmí, ok báwo la ṣe fẹ́ pèpè sójú ọ̀nà Islam láti pe ẹlòmíì wọnú ẹ̀sìn? Ọ̀nà wo la fẹ́ gbà tá a fi rí ṣe? Tá a bá ṣe bẹ́ẹ̀, tá a bá gbógun ti ìwà bàjẹ́ yìí, Islam gan fúnra rẹ̀ kò ní rí ẹsẹ̀ fi jókòó láti Ìlọrin báyìí lọ sí ǹjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn kan ò gbọ́ wáyé báwọn látara arú àwọn ọ̀nà nínú kí wọ́n ní special hatred kan sí wa àbáwọn tí aláàbíyà ọ̀ kágbọ́yé wọn mọ̀ gbé. So àwọn apá kan nínú àwọn ẹ̀dá, àwọn kan wá ń bẹ, àwọn kan wà níwọ̀ntúnwọ̀nsì rẹ̀ ni, àtúnṣe náà làwọn ń wá, bí Islam ṣe dáa ni wọ́n wá, wọn ò sì hate wa, but ojú tí wọ́n view wọn láwọn ọ̀nà míì pẹ̀lú ọ̀nà tá à ń gbà fi defend àwọn àgbàlagbà yìí, ẹlòmíì náà rí gẹ́gẹ́ bí àṣejù. Lọ́nà wo? Àwọn tí wọ́n rí gẹ́gẹ́ bí àṣejù ni àwọn tí ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí ò yé, tí wọn ò mọ bó ní ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀, wọn ò mọ irú ẹ̀ṣẹ̀ tí ẹni tí à ń sọ wípé ó ṣẹ̀, wọn ò mọ irú ẹ̀ṣẹ̀ tá ló ṣẹ̀, wọn ò mọ irú nǹkan tó ti commit sẹ́yìn. Ní tó jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ ni wípé ẹnìkan wá bá mi, kódà nínú Ìlọrin náà ni, kò use mọ́ Facebook, ó wà lórí social media but kò use mọ́ Facebook, orí TikTok ló sábà máa ń wà àti Instagram. Ó wá ń gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí, ó wá ń sọ fún mi wípé ṣé bí wọ́n lẹ́nu yìí ti bẹ̀bẹ̀, ṣé bí wọ́n lẹ́nu yìí ti bẹ̀bẹ̀, kí ni mo wá ṣe? Mo wá gbé àwọn ọ̀rọ̀ tó ti sọ, mo gbé wá. Ẹni ń gbọ́ ní èyí tí ìgbé bí tó ti bẹ̀bẹ̀, èyí tí ìgbé fídíò bí tó ti bẹ̀bẹ̀ wá. Ẹni sọ pé wàláhì òun ò lè foríjì ẹni yẹn sì mọ́ foríjì, ẹjọ́ jìyà ni. Ok, gbàtẹ́ni wọ́n á gbọ́ gbogbo bẹ̀ wọ́n tán, mo ti gbọ́ kọ́mẹ̀ntì ẹ̀ lórí ọ̀rọ̀, wọ́n á gbé ẹ̀bẹ̀ rẹ̀ náà wá. Ìgbà tí ń gbé ẹ̀bẹ̀ wá tí wọ́n ẹni náà tún wá rí sí pé ṣé ẹ̀bẹ̀ lélẹ́yìí, mo sì fọwọ́ lẹ́rán ni ní ìsọ kankan, òun náà ní wò nísìnyí dára rẹ̀ lóhùn. Ṣé ẹ̀bẹ̀ náà lélẹ́yìí náà, ṣé ẹ̀bẹ̀ náà lélẹ́yìí náà? Wà lè láìla ara ẹni wọn á balẹ̀, ó wá sọ wípé eléyìí ò bẹ̀bẹ̀, kò sì rẹ́dí àti jáwọ́ nínú ìwà yìí. Ẹni tí ó bá rẹ́dí àti jáwọ́ nínú ìwà abùkàn kò ní máa bẹ̀bẹ̀ báyìí. Kò wà rìmọ́sù ní tó ṣe yẹn, kò rí bí àìdá nínú kẹ́límọ̀ ọ̀rọ̀ rẹ̀ nínú ẹ̀bẹ̀ tí ń bẹ̀. Ẹni yẹn náà ni
ní George fúnra rẹ̀ báyẹn o gbà tó wá wo fídíò náà mo wá gbọ́ kọ́nẹ́ǹtì rẹ̀ náà máa ń tọ̀ ní tí ń ṣe àwa náà nù òun ló ṣe ẹ̀yìn náà ó ní ó tó kó ṣe yín bẹ́ẹ̀ so Kánìké ṣe nínú àwọn ẹ̀dá ló wá rí bí ẹni tí mò ń sọ yìí tí mo fún ní fídíò tó wo yìí Kánìké ṣe nínú ẹ̀dá ló wá rí bẹ́ẹ̀ but àwọn ọ̀rẹ́ ni fún wọn ní fídíò àtẹ̀yìnwá ení ẹlẹ́ẹ̀kejì wọn ò rí bí play irú ẹ̀bẹ̀ wo lẹ́ni ẹ̀bẹ̀ wọn rí bí play rẹ̀ fún wọn ó di méjì so irú àwọn báwọn a lè bú wọn kí wọn bá ń bẹ lórí show mi lẹ́ni nípa àsìkò yìí sọ wípé n tó ṣẹlẹ̀ nìyẹn o kẹ́ ẹ tó jọ́ọ̀jì wa wípé aláburú ni wá aláṣejù ni wá ẹ̀yin náà lọ lè wo àwọn past video tẹ́ni ẹ ti ṣe láti bí ọdún 6 sẹ́yìn ẹ lọ wo ohun tó ti sọ ẹ lọ wò gbà tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ẹ wá wo irú ẹ̀bẹ̀ wo gan-an lẹ́ni yìí bẹ̀ ẹ lọ lè wò so tẹ́ ẹ bá ti wò ó àmọ́ ṣàlẹ̀ ẹ̀mí mi balẹ̀ wípé ẹ padà kan sára tí wàá gbé ọmọ ọkọ ni ṣe wá rí ẹ̀bẹ̀ kéèyàn bẹ̀bẹ̀ fún màmá dà mo sọ fún wa nínú program mo ṣe last wípé n tí ò jẹ́ kí àárín ọmọ ìyá mi ò tó dùn ní àìlè ṣe sọ́rí ni ẹ̀gbọ́n ò fẹ́ ṣe sọ́rí fábúrò àbúrò ò lè ṣe sọ́rí fẹ́gbọ́n ọmọ ò lè ṣe sọ́rí fún bàbá bàbá náà ò lè fi hàn pé mo ṣe mistake ni má bínú ọmọ mi kò sí kò jẹ́ kí ọkọ àtìyàwó kò jẹ́ kí wọ́n last mọ́ nínú ilé látara àìlèṣe sọ́rí ìyàwó fọ́kọ àbí àìlèṣe sọ́rí ọkọ fún ìyàwó ní ti ń dalẹ̀ ayéru gangan tó jẹ́ the main problem tí divorce fi ṣẹlẹ̀ lẹ́ni àìlèṣe sọ́rí ni. sẹ́tíkẹ́ẹ̀tì báwọn tẹ bá ti wo abẹ́ kọ́mẹ́ǹtì nísìnyí ẹ ti rí àwọn aláìníláàká ìdí mọ̀ sọ́rí ó ti fẹ́ tì mí gbé ewu ok kí n sọ kí n gbé kalẹ̀ báyìí ẹ lọ lè wo abẹ́ kọ́mẹ́ǹtì ẹ mọ̀ rí kọ́mẹ́ǹtì àwọn tá à ń sọ kò yé wọn náà ni o the sin náà máa ń ṣàlàyé náà nísìnyí báyìí kò ságbóyé tó ti yé báwọn ẹ máa wo àwọn kọ́mẹ́ǹtì wọn àgbọ́yé òun náà ni ò sí ẹnìkan ò sọ pé òun ò gbẹ̀bẹ̀ àmọ́ wé èwo lèèyàn máa fi ń bẹ̀bẹ̀ òun là ń sọ̀rọ̀ lé lórí ẹlòmíín pé yóò ṣẹ̀ṣẹ̀ wọ live nísìnyí náà ni yóò sì jáde padà yóò gbọ́ kò ní gbọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò ní gbọ́ díẹ̀ ọ̀rọ̀ yóò kàn já lọ́rọ̀ gbì Yorùbá ti sọ pé ní agbẹ́jọ́ ẹnìkan dàgbà òṣìkà ni so àìnílàákàyè a máa mú yàn síbẹ̀ tó ti yé wà àìnílàákàyè a máa mú yàn síbẹ̀ so ẹ máa wò wọ́n àwọn irú àwọn bẹ́ẹ̀ ẹ máa rí wọn lábẹ́ kọ́mẹ́ǹtì so ti yé wà àwọn wọn tẹ máa ń sẹ́ẹ̀tì àwọn míì wà nìkan máa wá gbé èmi ọmọ ní klọ́ọ̀pù yín bá síá níbẹ̀ bí pa yín síá oníbẹ̀ bí pa yín sẹ́tíkẹ́ẹ̀tì so irú àwọn èèyàn báwọn àwọn kan bẹ nínú àwọn áńgò yẹn tó yẹ pé ojú tí wọ́n fi ń wo ọ̀rọ̀ yìí nìyẹn ẹ wá jẹ́ kí n sọ kíní kan fún yín nítorí jẹ́ kí n sọ wípé ẹ wá wo ẹni tí ń da ìsìláàmù ilẹ̀ Yorùbá rú òkè káfẹ́ sọ wípé ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun bínú wípé wọ́n lòun ò ṣe é dáa àwa ń bínú wípé àlọ́ ṣe é dáa ní sẹ́yìn tó ṣe yóò dáa sẹ́tíkẹ́ẹ̀tì báwọn káwá wà bẹ́ẹ̀ lórí ọwọ́ kájọ máa fà á báwọn nítorí kí àwa máa wá ni pé kíjà yìí kó mọ́ kọjá ibi tó wà yìí kẹ́ni yìí náà kó náà máa rí pé kíní kò ní kọjá ibi tó wà yìí bóun ó ṣe yọ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn ń kó máa wá káà náà máa wá òkè bóun lẹ́ni yóò ṣèṣe ń tá a fẹ́ tá a fi gbọ́ra wáyé kí Islam ó sì máa wà lálàáfíà wa alaikum salam Sheikh Abdulsalam ọláìwọlá al-imam bàbá ìmáàmù nù ọlọ́wọ́ fi yín láàbalẹ̀ kẹ́ni yóò wá ṣe báwọn kó máa wá ọ̀nà wo ni ọ̀rọ̀ yóò fi yanjú kájọ máa wá báwọn tí wọ́n ń pè ní pé èèyàn ń ṣe dáwà nìyẹn ẹni tí ń ṣe dáwà kan ẹ jẹ́ ń lo máìkì padà járe kó fi lè ní bẹ́ẹ̀sì dáadáa ẹ má bínú jẹ́ wọn.
tọ́ bẹ́ẹ̀ ni èmi ni mò ń ṣẹ́ẹ̀tì microphone yẹn lẹ́mọ̀ ìdìbò. So káwá wo wípé ẹ ṣeun ajáwà Halima Isa ẹ bá ń wo báyìí ń gọ́ ó yẹ kó ti sọ̀rọ̀ báyìí so káwá wo wípé irú ẹni tí à ń sọ̀rọ̀ yìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wípé ókè àwa ń bínú pé ọ̀sẹ̀ wá ni ó sì tó ká bínú ókè ìwọ́n dòndò wípé ọ̀njà fẹ́ sìn ni a máa ń nú ọ̀rọ̀ wa ó ti jẹ́ kó hàn sí ọ wípé ẹ̀sìn tó ló ń jà fún ẹ̀sìn ni tó bá jẹ́ pẹ́sìn lọ determine tó tọ́ ọ ti kó sínú oko bòmíì ó ti bọ́ sínú defamation of character ó ti bọ́ sínú bullying òfin sì ti mú ọ fún ìmọ̀ búyàn àti ìṣèbánilórúkọ jẹ́ ókè ká sọ pé ọ̀sìsì bá rẹ nínú ẹ̀ ni nítorí kéèyàn máa wá ní wípé òun náà tiẹ̀ mọ̀ wípé kò dáa ni nífi padà ń sọ pé òun bẹ̀bẹ̀ bó tẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ òun ò dáa unacceptable second ẹni náà ti bá rẹ̀ nínú pé ókè òun ṣẹ̀ ṣebí tí wọ́n bá léèyàn ṣẹ̀ ẹni tí ń bínú téèyàn ṣẹ̀ òun èyí ó sì máa wojú rẹ̀ náà ní títí tínú ẹni ó fi ṣe kíni tí ó fi rọ̀ irọ́ o ẹni yóò ṣe bẹ́ẹ̀ kàkà kó rọ̀ ṣé wọ́n láwọn tí wọ́n wá tó máa sọ pé ní ẹkúkú pa á tẹ rí kọ́mẹ́ǹtì rẹ̀ lẹ́ẹ̀kan bí làákàyè rẹ̀ ti mọ ni ọ̀ kí n sọ ohun kí mọ̀tẹ̀ wí báwọn kẹ́ni wọ́n má bínú kí n wí báyìí kí n sọ wípé bí ó ti yé ẹni yẹn mọ́ ni ìwà ṣàlàyé fún ẹni onítọ́lọ̀ bá ní kó jẹ́ni tó lágbọ́yé yóò gbọ́rọ̀ nísìn ok London wípé mo bẹ̀yìn ẹ má bínú London abẹ́ lẹ́ni yìí ti lọ open page lórúkọ page tiwa page tí mo ń lò yìí ó lọ open fake ẹ̀mí ṣẹ́gẹ́tì ṣé ẹni tí ń wá peace àbí tí ó yẹ pé Islam níjà fún ṣé yóò ṣe irú yìí kìí wá ṣe pé open page wọn o ìfi ń ṣe irú nǹkan tèmi ní tó jẹ́ mọ́ ní àjù tèmi belief lélẹ́rí pé ibẹ̀ ní ti rojú rẹ Ọlọ́run mi ibi tí òun ní belief lélẹ́rí ní ti ń fi page yẹn ṣe nìyẹn kí lòun ní belief lórí òun náà ní ká búyàn ká báyàn ló kọjẹ́ mo ti wo page rẹ̀ kan lénìí ó làwọn tó táàgì ẹ̀ mọ́ page mi gangan ó lọ open page kan lórúkọ àfà Fọlọ́runṣọ́ àwùjọ àwọn ẹni rí open page kan níbẹ̀ open page yẹn lórúkọ wọn ìwọ́n fi ń ṣe tí àfà Fọlọ́runṣọ́ èsè lérí page wọn ìfi ń ṣe Alábí Fatai Yusufu ó ní kí ni ẹ̀rí mi ṣé wọ́n lè jẹ́rìí lọ́dọ̀ Ọlọ́run tó bá dijọ́ tájọ dúró níwájú Ọlọ́run ọba báyìí wípé kìí ṣẹni ìlú òkun rẹ̀ ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n lè dúró níwájú Ọlọ́run báyìí wípé ẹni yóò mọ̀ sí péjì hùn open péjì lórúkọ mi ó lo fọ́tò àfáàgbà wánsà kámọ̀ lánàá tí mo fi ṣe profile picture ó lè jẹ́rìí ìwọ tó tẹ́ lo fọ́tò yìí tó lè èyàn lè identify rẹ kò tí wá ràn nísìn wípé ìkànnà ibi kànnà lẹ́jọ wà ó tí ìyí gan tó ń já péjì rẹ̀ yìí gan Facebook profile rẹ̀ yìí gan ń túmọ̀ sí wípé ara àwọn tí wọ́n máa fi orí pamọ́ sábẹ́ aṣọ ṣèkà nírú yín tẹ̀lé wọn ò lè identify yín certificate báwọn ẹja mọ́ lọ open page lórúkọ mi ó lo orúkọ mi ó lo profile picture tí mo fi síbẹ̀ tí àfáà àgbà ní sàkámọ̀ lánàá ó lo cover picture fọ́tò àfáà àgbà ní sàkámọ̀ níjẹta ó fi síbẹ̀ ìwọ́n fi péjì ìwọ́n fi ń ṣe nǹkan mi kí ni nǹkan mi ti ń ṣe wa alaikum salam alimamu Jamiu Barakalẹ̀ ìwọ́n mú péjì yẹn ìwọ́n fi ń bú àwọn àgbàlagbà àfáà táwa ń sọ wípé tóun ń ṣe òun ò dáa ó wá fẹ́ rọ̀ àwa náà lù wọ́n káwa náà lè kán lè mọ fojú bẹ́ẹ̀ wò wá ó wá open page yẹn ìwọ́n fi ń bú Mudiru Markaz
ń fi ń bú Mudiru Markaz. Ẹ ṣe oúnjẹ àbá sákì ọlọ́run fi ń láàbalẹ̀. Wọ́n wá fi péjì yẹn wọ́n fi ń bú Mudiru Markaz. Wọ́n mú fọ́tò yẹn wọ́n fi ń bú bàbá Akéwùgbà Gold. Wọ́n mú péjì yẹn wọ́n fi ń bú àfáwà Zakirullah Ọ̀kanlọ́mọ. Kò dùn mí, kí ni òjò dùn mí ni wípé gbogbo ayé mọrú ọmọ tí mo jẹ́, wọ́n sì mọrú ẹ̀dá tọ́lọ̀ ń dá mi. Kódà tí n bá ṣe mistake wú ọ nítorí bẹ̀ ọ́ yá má bínú. Kódà kò ní lo 5 seconds tí fi bẹ̀bẹ̀ tí má ti pé ọ̀rọ̀ tí mo sọ yìí báyìí ó ti jọ èébú. So irú àwọn yìí mọ̀ mí pé èmi níwà lọ gbé péèjì èèyàn, níwà lọ bú odidi èèyàn, níwà lọ lè bú lórí péèjì mi. Wọ́n mọ̀ wípé mi ò ní ṣe bẹ́ẹ̀. Professor Abdulsalam Ritara Al-Hakiki ọlọ́run jàrí ń pẹ́ bàbá, àmín ya Allah. So ẹni yìí ń ṣerú ẹ̀ láti lè wípé ní àwọn tá ti ní rẹ́kọ́ọ̀dù rẹ̀ tá ti ń gbé okọ̀ àwọn àgbàlagbà bọ̀ wá láti fi bà wá lórúkọ jẹ́. Wọ́n wá ń lo péjì yẹn bẹ́ẹ̀ walillahi alhamd láti gbà tán ti open péjì wọn láti inú Ramadan. Ẹni yóò ti ẹ̀ ronú wípé inú Ramadan ló ń wá kóhun ti ẹ̀ fi ṣe aburú lẹ́nu Ramadan kó ti ẹ̀ bùn Ọlọ́run lóṣù kan tí ò bá ti ẹ̀ lè filẹ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Kò lè ṣe o, inú Ramadan ló open péjì ọ̀hún táwọn èèyàn ń pè ní pé sẹ́yìn lẹ́ni péjì wọ́n mọ̀ tí háàkì péjì mi ni wọ́n lè háàkì ẹ̀. In tó lè ṣe náà ni pé kó open mi. Ìmí tó wá open ìwọ́n fi ń ṣiṣẹ́ ìbàjẹ́. Láti jọ́ ló ti wá open rẹ̀ nù Ramadan náà ní sinbáyìí bí ti ń pariwo tó ní gbogbo gbáhùn àti bó ṣe múra kankan mọ́ péjì yìí tó wàláhì 200 followers 200 kìnnìkan followers lónìí. Ẹ wá wo iye followers tèmi ti lẹ́nu Ramadan náà yẹn sísìn. Èmi mú mọ iye tí péjì mi wà ń gbà wọn. Gbogbo péjì mi nígbà náà ó ṣẹ̀ṣẹ̀ ń lọ bóyá ó wà ní 70 something, à ń sọ̀rọ̀ bóyá a fẹ́ mọ lọ 80 ni. Nísìnyí báyìí péjì wa ti lé 90,000 ní followers ẹ̀. So wá affect mi ni àbí kẹ́ni yóò ronú kó lọ lè yíwà padà. Kó ronú kó lọ lè yíwà padà ní kò dín kankan kù nínú tọ́lọ̀ ń ṣe fún mi. Bóyá wípé ní ó tún lékún oore Ọlọ́run fún mi ni. Èmi mo mọ bí mo ṣe wà lánàá, mo dúpẹ́ fọ́lọ́run bí mo ṣe wà lónìí. Kò dín kankan kù nínú oore Ọlọ́run, ó tún lékún sí ni. Nínú ẹ̀ náà ẹ̀yìn ìgbà yẹn ni wọ́n lọ open péjì míì náà lórúkọ àfáà wa Jamiu, àfáà Jamiu tó ń pè ní Fọlọ́runṣọ́. Ó open péjì míì náà lórúkọ wọn. In tó tẹ̀ wá ṣe níbi eléyìí lónìí wọ́n ń pe péjì náà ní àwùjọ àwọn olóríire. Ọlọ́run tẹ̀ wá ṣe ó tẹ̀ wá rí followers mẹ́ ó rí bí 6,000 followers mẹ́. Àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà kò bá àfáà Jamiu ti lé 100,000 followers. In lo péjì ń fi ṣe tí àfọ́ tí ó mọ́ ní àjùtáfà ò sí ń bẹ́ ń sì ń lò ń sì fi ègé sí mọ́ ní àjùtáfà wa. Ìyún náà ṣé Islam náà níjà lónìí tó bá jẹ́ pé àwọn tí wọ́n understand ayé kan nírú wa yìí ni wọ́n lọ gé fọ́tò fídíò àfáwà Sheikh Labib Lágbàjì. Ọ̀tọ̀ làwọn tí Sheikh Labib Lágbàjì ń bá wí. Wọ́n gé fídíò wọ́n gé sórí àwùjọ olóríire fake tí wọ́n create. Wọ́n gé síbẹ̀. Wọ́n gbé fọ́tò mi, fọ́tò Bàbá Mbàrígà, fọ́tò Albabowi, fọ́tò àwọn èèyàn míì náà lóríṣiríṣi Ọ̀kanlọ́mọ wọ́n gbé síbẹ̀. Wọ́n ń jẹ́ kí ayé mọ̀ bí ìgbà pé ní àwa ni Sheikh Labib ń bá wí ń bẹ̀. On which àwa mọ àwọn tí Sheikh Labib ń bá wí nínú péjì àwùjọ olóríire fake tí wọ́n dálẹ̀. Àwa mọ ẹni tí Sheikh Labib, àwa mọ àwọn tí wọ́n ń bá wí. Àwa ò sí nínú àwùjọ àwọn tí Sheikh Labib ń bá wí.
ẹ lọ gbé fọ́tò wa síbẹ̀ bí ìgbà pé káyé fi mọ̀ rò pé àwa ni wọ́n ń bá wí ṣé ẹ̀ ń tún Islam ṣe nu ni àbẹ́ ń da Islam rú ká ní àmọ́ wípé fake page ní nísìn ó súnmọ́ kẹsọ̀ àwọn àtàfà Làbíbù dọ̀tá káwàá rò pé àfà Làbíbù ló ṣe ni wọ́n lọ gbé fọ́tò wa síbẹ̀ ṣé tá a bá dọ̀tá ṣe ṣàánú Islam ni àbẹ́ da Islam rú. nínú àwọn péjì tí wọ́n tún lọ lè kírètì tí wọ́n ń lò fún nǹkan míì ọ̀kan lọ́mọ Al-Izza péjì àfáà Shakirullah ọ̀kan lọ́mọ wọ́n lọ ṣe fèkì tiẹ̀ náà wọ́n fi ń ṣe nǹkan míì irú bí mo yóò ń sọ̀rọ̀ yìí nísìnyí báyìí ibi tí èèyàn bá ti yanu pé ọ yanu ha wọ́n pọ́ọ̀sì ẹ̀ wọ́n wá screenshot ẹ̀ òun ni wọ́n fi ṣe fọ́tò tí wọ́n gbé láti fi tún ṣe ìbàjẹ́ ẹni tí ń sọ̀rọ̀ ṣé Islam náà lè ń practice ṣé Islam lè ń practice ìyẹn wá fi ń yé gbogbo ayé lónìí wípé ẹni tá à ń sọ yìí tó bá jẹ́ pé Islam náà ní bíjà sọ́nà tọ́lọ̀ fi ní bíjà Islam ní gbogbo ẹni tẹ́ ti tẹ̀lé àwọn fake page yẹn ẹ jẹ́ ń sọ ìtẹ́mọ̀ fi dá ìyàtọ̀ page mọ̀ síra wọn àkọ́kọ́ náà ni pé ẹ lọ lè unfollow àwọn fake page yẹn ẹ lọ unfollow wọn tẹ́ bá ti wo Sheikh Sakama Online TV tẹ́ bá ti rí wípé kò kọjá 90,000 followers tẹ́ bá ti rí tó jẹ́ 200 àkíní kan fake ni ẹ lọ unfollow eléyìí tẹ́ bá search fún Sheikh Sakama Online TV for dawa méjì ní ó gbé wá tẹ́ bá ti click lórí ẹ̀ ẹ bá ti rí èyí tó jẹ́ 91,000 upward òun gangan ní original èyí tó jẹ́ 200 àkíní kan ẹjẹ́ ń wà tó jẹ́ 200 àkíní kan followers fake inú ẹ lọ lè unfollow eléyìí ẹ lọ lè unfollow rẹ̀ fake page ni ẹ má ran iṣẹ́ èṣù lọ́wọ́ bí bá ṣe ń rí followers sí òun náà ni ṣètọ́nù ó ṣe máa rí lò sí kí ní ọmọ jíńjà rẹ̀ àbẹ́ni tó bá fẹ́ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ Masha Allah alájà wa Halima Isa àwọn náà mọ̀ pé wọ́n mẹ́ ń bí àwọn òtẹ́lẹ̀ mọ́ wà wo prógámù tèmi wọ́n lè mọ́ àwọn bá tó bá ti àláti wọn bá ti notify wọn pa wọ́n ti dé àì sẹ́rí péjì yẹn ẹ wo Sheikh Sakama Online TV for dawa yìí tẹ́rí ẹ rí pé 91,000 followers ló wà tẹ́ bá ti wo Sheikh Sakama Online TV tẹ́ rí ìmí tẹ́ bá ti rí pé ìmí tẹ́ rí ó ti yé 232 followers tẹ́ ti rí pé kò yàtọ̀ tẹ́ bá ti lọ wo followers yìí ibi orí followers níbí báyìí tẹ́ bá ti rí pé 232 ní mẹ́mbẹ́ irọ́ ni fake page ni wọ́n kírètì eléyìn láti mọ̀ fi bú àwọn èèyàn láti mọ̀ fi bú àwọn àgbà walillahi alhamd nígbàtí bàbá Mudirul Markaz adamallahu hayatahu tí wọ́n rán àwọn èèyàn wá síbi prógrámù àfáwà Yínzá bàbá ọ̀tẹ́ Yínzá Abubakar bàbá ọ̀tẹ́ ní ìjọ Friday tòkè lọ́hùn táfà ń ṣe mọ́sálásí àti ilé kéwú wọn èmi tẹ̀ expect pé ó yẹ kí gbogbo àfáà Markaz wa sọ wípé Sakama mọ́ dọ́dọ̀ wá ń bí ṣe bí wọ́n ló ń bú àfáà wa wàláhì kàkà bẹ́ẹ̀ bàbá wa Sheikh Suleiman Zaruji ọlọ́njárí wọn pẹ́ àfáà Abdul Qadir Ajánasí àgbà àfáà Azan àfáà Abdulhamid Badmus atúnlùṣe àti gbogbo àwọn azatisa Markaz mo pàdé ń bẹ gbogbo wọn kí mi ní definitely gbogbo àwọn bàbá yìí mọ̀ wípé lè bú Mudiru kí ló mú bú Mudiru Markaz ilé tí wọ́n ti bí mi ilé tó nífẹ̀ẹ́ Sheikh Adam tọkàntọkàn ni ilé tí wọ́n ti bí mi ilé tó nífẹ̀ẹ́ Sheikh Kamaluddin Al-Adabi tọkàntọkàn ni alákọ̀ tí ń bẹ láàrin àwọn tí wọ́n bí mi àti Sheikh Adam kò kéré alákọ̀ tí ń bẹ láàrin àwọn tí wọ́n bí mi àti Sheikh Kamaluddin Al-Adabi kò kéré alákọ̀ wa pẹ̀lú Àgbàjì kò kéré so ta ní wàá máa búnú wọn tí wọ́n sì rí pé mi è sọ máa lè ta ní máa bú nínú wọn so onídélé yìí ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò understand kí ni tí àjọ ń fà
àjọ gbàyàwó ara wa àtijọ́ da bísínẹ́sì pọ̀ tábà sọ pé owó ló dùn wá pọ̀ àbóbìnrin ló pa á pọ̀ tó ti yé nǹkan ọ̀kan tó pa á pọ̀ náà ní Islam. Ìwọ ló ń defend Islam, àwa náà ń defend Islam. Ok, àjọ ń defend Islam ni ìwọ ti wá fi defensive tó ń defend Islam rẹ ó ti fi rọ́ọ̀lù ìjọmọlúàbí àwọn tí wọ́n bí wa. Ok, àti wá fẹ̀sùn bẹ́ẹ̀ kàn ọ́. Èyí tí fi ń dájú náà ni wípé ní tí mo ṣe yóò dá tó tọ́, ìgbésẹ̀ wo ni màá gbé tí ń fi rójú rí àwọn bàbá yìí tí fi wá rójú rí Ọlọ́run, torí wípé èèyàn náà láṣẹ ká tó ṣe Ọlọ́run, èèyàn náà láṣẹ ká tó ṣe Ọlọ́run. Ọ̀nà wo ni mo lè gbà tí ń fi bẹ̀ àwọn àgbàlagbà yìí gẹ́gẹ́ bí ìjọmọlúàbí nínú ẹ̀sìn? Ok, ẹ̀ ń sọ tó bá jẹ́ pé Yorùbá náà ni Yorùbá yé ọ tó bẹ́ẹ̀, because ẹlòmíì jọmọ Yorùbá ni àmọ́ Yorùbá ò yé tó. Ó ṣeéṣe kí Yorùbá mọ̀ yé ẹni yìí tó, kó má mọ̀ wípé ọ̀nà tó ń gbà fi bẹ̀bẹ̀ ìwọ̀n bẹ́ẹ̀ ṣe bí pásí àlọ́ àlàzíkiri nkúntún látàlámù lálùkùránì wí. Ok, ẹ̀yin tẹ́ ẹ sọ wípé Yorùbá mi ò yé ti irú Yorùbá ò gan lẹ fẹ́ kí n sọ? Kódà kírú ẹni òun wá bá rú èmi yìí àbí kó pè mí pé kírú Yorùbá ò gan lẹ fẹ́ kí n sọ? Ṣé ẹ wá gbọ́ Yorùbá débẹ̀ ni àbẹ́ ń sábùsí fún eré ara yín? Ṣẹ́dígẹ́tì. So irú ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ṣé Islam náà ní ń protect dé level gbogbo orú àwọn kan tí ń dánwò sí? Ẹ wo irú péjì àwùjọ olóríire irú tí wọ́n fi gbé lónìí, ó súnmọ́ kó dá àárín Baba Bariga àti Sheikh Labeeb Lágbàjìrú tí èèyàn bá wà very careful. Ó súnmọ́ kó dá àárín mi àti Sheikh Labeeb Lágbàjìrú tí ò bá sí wípé bóyá èèyàn ní understanding lérí tó ṣẹlẹ̀ àti gbogbo àwọn tí wọ́n gbé fọ́tò wọn sí. Ẹ jẹ́ bóyá mo lè rí fídíò yẹn kí n play rẹ̀ kí gbogbo ayé ti ẹ̀ gbọ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ wípé ní ok ìtajọ́ ń jà sí ṣé ẹ̀tọ́ ni à ń jà sí ni àbá wájọ ní business kan pọ̀ tábà sọ wípé torí business dáadọ́ dàpọ̀ là ń jà sí? Rárá. Gbogbo ẹ̀yin náà sọ pé ní torí jálàbí ni torí jálàbí ni, ṣé wọ́n torí ẹ̀mọ́ dọ́dọ̀ àwọn tó ń ṣe jálàbí fáwọn èèyàn torí ẹ̀mọ́ débẹ̀? Àbí wọ́n sọ fún ẹ̀yin náà pé jálàbí ti bọ́ sí ẹ̀mọ́ kankan jálàbí wo ló bọ́ sí? Kódà ẹbọ òkú ẹbọ ò tí ì kú nílẹ̀ Yorùbá ká sọ pé jálàbí lásán lẹ́wàá sọ pé sáré rí náà rẹ̀ pa. Tí ó bá sì sọ pé kinní kan ò dáa, wéè tá a fi wí wá, ó mú ẹ̀rí rẹ̀ wá, ó sì sọ bẹ́ẹ̀ tó fẹ́ sọ fún pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀gbọ́n tọ́lọ̀ sọ fún Ànábì Mùsá ni nígbà tó rán lọ lè bá Fìràwọ́nà, ó ní izi àbá ìlà Fìràwọ́nà inna utọ́gà. Nígbà tọ́lọ̀ wọn wá parí rẹ̀ wá ní wàkúlù qawlan layyinan. Ọlọ́run tún wọ̀nà Ànábì Mùsá àti Hárúnà pé ẹ bá fẹ́ bá a sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kẹ́ẹ̀fi bá a sọ̀rọ̀ o. Ṣé bọ́lọ̀ ló rán Mùsá ń sẹ́? Ṣé Ọlọ́run wá mọ́ kó fún lágbára tí ó lò fún ni tó fi rọ̀lẹ̀ kan náà tí ó sì sọ̀rọ̀ líle sí tí Fìràwọ́nà sì nílé ṣe nǹkan kan? Àmọ́ Ọlọ́run sọ fún wípé faqulu qawlan layyinan, bá a sọ̀rọ̀ tútù ni, mọ́ bá a sọ̀rọ̀ líle. À ń bèèrè ń ta sí gbogbo àwọn tá a bá rí tí wọ́n ń ṣàìdá. Kódà Ọlọ́run sọ fún Ànábì Muhammad pé lasta alayhim bí musaytirin, lasta alayhim bí musaytirin. Ìrẹ́ Ànábì ìran pé kó mọ́ mú wọn nípa ìyàká, ìran pé kó lọ lè fọ́ọ̀sì wọn, ìran ní líle sí wọn. Ntọ́lọ́run sọ fún Ànábì nù. Tá a bá rí nǹkan tí ò da lọ́wọ́ ara wa tá a bá fẹ́ gbà, tẹ́ ẹ̀ bá lọ báyìí pé ustaz salamu alaikum ẹ dákun mo fẹ́ pé àkíyèsí yín sí kinní kan ni. Kódà lórí social media yìí àwọn kankan bẹ tí ẹ pé àwọn èèyàn ti pàkíyèmí sí pé àfà láìkí ìwé tẹ́ fi ń ṣe báyìí ẹ má lò bẹ́ẹ̀ mọ́ tí mo sì jù ú lẹ̀ nígbà tó wọ́n wí lọ́nà tó dáa, tí wọ́n wí lọ́nà tó dáa. Mo fẹ́ wá fídíò Àfà Làbíbù yẹn ni, mo fẹ́ wá fídíò yẹn kẹ́ ẹ wá wo fọ́tò tí
ẹni tá à ń wí ẹ wá wo fọ́tò tó gbé síbẹ̀ lẹ́yìn pé ó gbé fọ́tò síbẹ̀ ẹ wá wo ọ̀rọ̀ tí àfà Làbíbù ń sọ ṣé ẹ mọ̀ wípé irú ọ̀rọ̀ tí wọ́n wá gbé fọ́tò yẹn síbẹ̀ ọlọ́mọjà arésù àwọn kan mọ̀ wá tààyàn lólobó wípé àfà Zakama ẹ̀gbọ́n tí Shehu Làbíbù sọ sí ni bàbá Bariga ẹ̀gbọ́n tí Shehu Làbíbù sọ sí ni ọ̀rọ̀ yóò mọ̀ wá fẹ̀ lójú ṣerú ẹni bẹ́ẹ̀ sóran Islam lọ́wọ́ ni àbó dá wàhálà lẹ̀ nínú Islam sóran Islam lọ́wọ́ ni àbó dá wàhálà lẹ̀ sínú Islam mo ń rọ ẹni yìí wípé àtójẹ́wọ́ lọ kírètì àwọn péjì lórúkọ àwọn ẹlòmíì ni àtẹlòmíì náà ti ń ṣe bẹ́ẹ̀ torí mo rántí wípé níjọ́ tí mò ń sọ ọ̀rọ̀ ẹni yìí wípé ó ṣe báyìí àwọn kan ń pè mí wípé ẹnìkan náà ṣe bẹ́ẹ̀ ṣàpé ìdárúkọ eléyìí náà ní oníjẹ́ ìdárúkọ ẹlòmíì òun náà ṣùgbọ́n ìwádìí mi jẹ́ kí n mọ̀ wípé ẹni yìí ló kọ́kọ́ dálẹ̀ lẹ́nu náà fi ṣe bẹ́ẹ̀ àtẹnìkíní àtẹnìkejì mú fọlọ́ọ̀bẹ̀yìn ẹ jẹ́ kí Islam ó sinmi ẹ jẹ́ kí ọkàn mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹjọ́ balẹ̀ mo fi la ilaha illallah mo fi bẹ̀yìn ẹ dákun ẹ jẹ́ kí ọkàn Islam ó balẹ̀ ká máa lọ kírètì péjì lórúkọ yẹn ká sì máa fi ṣe nǹkan mi kìí ṣe tó dà èèyàn promote Islam báhùn ẹ ń kó ìfàsẹ́yìn bá Islam ni wàláhì bẹ̀bẹ̀ nítorí pé bóyá péjì mi wà ń bẹ kò ní mí lára rárá ibi orin 91,000 followers sí 232 ẹ̀rí pé ó jìnà síra wọn ni definitely àwọn èèyàn mọ̀ tí wọn bá mọ̀ ni kódà mo fẹ́ lè sọ wípé gbogbo àwọn tó wà ń bẹ̀ tí wọ́n join page àwọn ara wọn ni nínú kọ́mẹ́ǹtì mi náà máa rí ẹlòmíràn sọ pé Shehu Zakama cannot say this is fake page wàláì so ayé mọrú èèyàn tá a jẹ́ wọ́n mọrú ìwà wo la lè wù wọ́n mọrú kí ni tá a lè ṣe wọ́n mọrú kí ni tá a lè ṣe so ẹnikálukú fọ́tò àwọn tí wọ́n bá bí wa ẹnikálukú ń gbé káàkiri àfẹn tó bá yọ máa lẹ́nu wa lókù Naam, Abba Zakama, can't you bring one Afa to your page and be teaching us more about Islam? Ìyá Abdulmumin Ọpẹ́yẹmí nǹkan òye òun náà ni nǹkan òye òun náà wà lára àwọn jáhálù lára àwọn jáhìlì ló wà nǹkan òye bóyá kàn bẹ́wọ̀ prógámù gbùrù níta ń sọ látẹ̀kan náà nísìn ọ̀rọ̀ kájẹ́ Islam ó sinmi là ń sọ ẹ̀hun tí ń kọ ṣé nǹkan yé léyìí báyìí ẹgbẹ́ nǹkan òye Abdulmumin Ọpẹ́yẹmí ọlọ́run ó bá wa fi ọmọ náà yóò ṣàlékún mọ̀nà rẹ̀ fún ọ torí mo mọ̀ pé mínẹ̀ tí ẹ bá wo ọ̀rọ̀ tó kọ yìí yóò rí pé ọ̀rọ̀ onílàákàyè ni àmọ́ kò yí nǹkan òye ọ ni ọlọ́run wa bá nù ọ́ nílàákàyè dáadáa àlùbáríkà la ilaha illallah ìtumọ̀ sọ̀rọ̀ lé lórí ni wípé irú ẹni yìí àwọn péjì míì tó lọ kírètì tí ń lo orúkọ ẹlòmíì fi ṣàbúrú yìí kò lè ran Islam lọ́wọ́ bóyá wípé yóò máa dá wàhálà alẹ́ ni àkọ́kọ́ náà ni pé mo ti sọ lẹ́ẹ̀kan wípé kíní yẹn ó lè mú àtakò wáyé láàrin Shehu Làbíbù àti bàbá Bariga ó lè mú àtakò wáyé láàrin èmi àti Sheikh Làbíbù àmọ́ Ọlọ́run ní já rírú ẹ̀ so ó hàn sí mi wípé mi ní problem pẹ̀lú ẹ̀ bọ́ mo kàn ro ìṣesí yẹn wípé tí bá ń lọ bẹ́ẹ̀ in tí a fẹ́ kó tán kò ní tán tí bá ń lọ bẹ́ẹ̀ in tí a fẹ́ kó tán kò ní tán kó sì tán yẹn ló dáa so fídíò tí mò ń sọ yẹn òun ni mo fẹ́ wá wáyìí nínú péjì èyí tí wọ́n sọ ní àwùjọ àwo olóríire tí wọ́n lọ lè ṣe tó jẹ́ fake page tí àfáà Fọlọ́runṣọ́ ò mọ̀ nípa rẹ̀ ṣe rí ní tí wọ́n ṣe síbẹ̀ ní ẹjẹ́ kọ́kọ́ wá ilé ìwà ẹ̀yẹ wo péjì ẹwọ ilé fẹ́rẹ́lẹ̀ fẹ́rọ́rọ̀ yìí
àfáàwà Ani Ìkáyé àfáàwà Ani Ìkáyé ni wọ́n sọ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀, ọ̀rọ̀ yẹn gùn gan, wọ́n gé àárín ibẹ̀ yẹn. Ibi tí àbá ti sọ wípé mú àyà kan wá tí Al-Qur'ani ti sọ wípé kìrìsìtẹ́nì kèfèrí ni wọ́n. Okay, tẹ́ ẹ bá fẹ́ tako àfà ipe ń táfà wí ìgbéyà kò kọ̀rẹ́tì lọ́dọ̀ tí ó níwèé téèyàn lè fi gbé kalẹ̀ pé ní àfà wa Ani Ìkáyé ọ̀rọ̀ kan bẹ tí wọ́n sọ ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ èmi ò gbà wọlé. Àfà ẹ dákun ẹ lọ ṣàtúnṣe ọ̀rọ̀ yìí. Ẹ̀rí ni nínú Al-Qur'an, ẹ̀rí ni nínú hadith tó tako ń tẹ́ wíhun, ẹ lọ lè ṣe àtúnṣe ọ̀rọ̀ náà. Ẹ má bínú o, ẹ má bínú o, Islam náà ni a fi ń yéra wa. Ẹ lọ tẹ́ àfáà náà bá tún wá ní evidence àwọn náà ó jáde wọ́n ṣàlàyé, kò ní mú èébú dání, kò ní mú ìjà dání. Bí Islam ti rí nù, kẹ́nìkan orí kíní kan kó gbé rárá kò rí bẹ́ẹ̀, kó mú mi wá kó fi kàńtà rẹ̀. Torí wípé ní Islam ẹ̀sìn òdodo ni, ẹ̀sìn tó rí díjòkó ni. Ṣẹ́gẹ́tì báwọn. So àwọn ìwé yẹn tẹ́ bá fi ń gbé ọ̀rọ̀ kalẹ̀ kò ní sí wàhálà. Okay, ọ̀rọ̀ àfáà Ani Ìkáyé tí wọ́n gbé wáyé nísìnyí báyìí, níbo ló ti kàn mí? Níbo lọ̀rọ̀ náà ti kan Bàbá Bariga? Ibo lọ̀rọ̀ náà ti kan, ibo ló ti kan Ọ̀kanlọ́mọ? Ibo ló ti kan àfáà Fọlọ́runṣọ́? Ibo ló ti kan àfáà Al-Babawi? Ibo ló ti kan bàbá wa Sheikh Abdulrazid Agbára Omi? Ibo ló ti kan wọ́n? Tí fọ́tò àwa mẹ́fẹ̀ẹ̀fà yìí fi débẹ̀, ṣé eléyìí ṣé píìsì ni? Ṣé píìsì ni? Àfáà Abdulmumin Ọpẹ́yẹmí tẹ́ bá ń bẹ ń bẹ̀, tẹ́ bá ti ń gbọ́ wáyé nísìnyí ẹjá mọ̀ pé ẹ ti ń gbọ́ wáyé. Bí mo ṣe gbọ́rọ̀ kalẹ̀ tó bá dàbí àbùkù, ẹ ṣàforíjì fún mi, Ọlọ́run foríjì gbogbo wa. Àmọ́ mo mọ̀ wípé ẹ mọ bọ́rọ̀ ohun tí ń bọ̀ ló jẹ́ sọ̀rọ̀. Èmi ò wá ṣe jàgídíjàgan ẹ̀sìn ìgbà kan gbé jàgídíjàgan wá rí social media rí. Peace náà ni mo máa ń gbé wa. Kọ́lọ́run ó sì jẹ́ kí peace yẹn ó rèé nínú Islam. So ẹ wo orú ọ̀rọ̀ yẹn. Ẹ wo ọ̀rọ̀ yìí. Ṣé ó Làbíbù ló sọ ọ̀rọ̀ yìí? Ẹ wo ọ̀rọ̀ tí Sheikh Làbíbù sọ bí. Sheikh Làbíbù ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ń fi jálàbí gbá àwọn èèyàn lójú. Ipe èyí tẹ́ bá fọgbọ́n bá sùn, èyí ní pé báwọn ti pè ọ̀tọ̀ ní báwọn ti gbé kalẹ̀. Pé èyí tẹ́ bá fọgbọ́n bá sùn, ẹ sì fọgbọ́n gbowó lọ́wọ́ ẹ̀. Sheikh Làbíbù ń bá àwọn kan wí. Àwọn tí wọ́n wá ń bá wíhun, kò sẹ́nìkan nú àwa tí wọ́n kó fọ́tò wá síbẹ̀ yìí, kò sí ń bẹ̀. Àkọ́kọ́ náà ni pé wala tuzaku anfusakum wa a'lamu biman ittaqa, ẹ lè rí mi lọ́mọ bẹ́ẹ̀. Ẹ lè rí mi lọ́mọ bẹ́ẹ̀. Gbogbo ayé mọ̀. Ẹ lè rí mi lọ́mọ bẹ́ẹ̀. So tẹ́ bá wá ń lọ wa mọ́ irú ọ̀rọ̀ ni, ṣé ẹ ń make peace láàrin àwa àti Sheikh Làbíbù nu, àbẹ́ ń dá wàhálà alẹ́ láàrin wa? Ọmọ ìyá kan náà nínú ẹ̀sìn, ọmọ ìyá kan náà nínú ìlú, ọmọ àrọ́mọdọ́mọ Sheikh Alimi kan náà. Ṣé ń tún nǹkan ṣe nu, àbẹ́ ń ba nǹkan jẹ́? Ẹ lọ cancel page yẹn kẹ́ lè bá rójú rere Ọlọ́run. Tó bá jẹ́ pé Ọlọ́run lẹ ń bíjà tànábì tó tọ́, wé yẹn kò bíjà Ọlọ́run, kò bíjà nábì, ń bá ṣẹ́ Ọlọ́run jẹ́ ni, ń bá ṣẹ́ ànábì jẹ́ ni. Pé jẹ́jẹ́ pé nìkan ò lè bá ṣẹ́ Ọlọ́run àti ṣẹ́ ànábì jẹ́, ẹni wọ́n yà bá tara rẹ̀ jẹ́ ni. Ẹ má bá tara yín jẹ́. Tẹ́ bá ní náà lẹ́mọ̀ ṣe lọ, àwọn ọmọ wí fáwọn èèyàn dé kán mọ̀ wípé àwa kọ́ ò, a mọ̀ wí. Ẹ dákẹ́ mọ́ bá mi tẹ love and like. Mo ń rí pé wọ́n flag program yìí. Ẹ dákun ẹ má jọ wọn yóò já níbi love and like. Ṣé get báwọn? So ìyún báwọn lórí àwùjọ àwọn olóríire ni wọ́n ti ṣe léyìn. Ẹ wá jẹ́ tó wá mi wá lórí péjì tí wọ́n create lórúkọ Sheikh Sakama online TV, èyí tó jẹ́ fake tí wọ́n create. Kí lẹ́ni ìfẹ́ gbà nínú tí ń ṣe? Kí ló fẹ́ gbà? Wallahi kò kó ìpalára kankan bá mi. Ẹ gbọ́, kò kó ìpalára kankan bá mi. Tó bá yẹ pé nìyẹn máa ń rò wípé
bóyá òun fẹ́ lò ó láti fi hurt mi, ó fẹ́ẹ̀lì ní o, wàláhì kò hurt mi, but mi sábà sí ibi kí nǹkan bàjẹ́, mo máa ń wà níbi àtúnṣe. Mo fẹ́ kí ayé ẹni yìí nítumọ̀ kó náà wà nínú àtúnṣe. Òun ni gbogbo ohun tẹ́ rí tèmi ń ṣe. So tó bá sì wá nítọ̀ ká máa wò ń ran kọ́lọ́run ó ṣe bó bá ti fẹ́ tọ̀, ó kù sọ́wọ́ rẹ̀, ó kù sọ́wọ́ Ọlọ́run ti parí ìgbésí ayé ẹ̀dá kọ̀ọ̀kan. Sorry o, mo fẹ́ wá fake page rẹ̀ wá ní. Ok ìdílé, sorry o, ẹ má bínú ẹ dákun. So ẹ wo péjì wọ́n ní bàbá ń Bariga Afasakama ẹ come closer, kí ló dé tẹ́ ń pa irọ́ lẹ́gbàá ẹlẹ́yìn ẹjọ́, ìwọ náà gbé òṣìrẹ́ wá bí. Ẹ wo nǹkan, péjì tèmi, orúkọ tèmi, ìwọ lélẹ́yìí ti kàn mí. Ṣẹ́tìrí má dàrú ẹ̀sìn, ṣẹ́tìrí wà kankan sáà da Islam láàmú tí wọ́n gbé lọ́wọ́ nù. Wọ́n ní bàbá ń Bariga Afasakama ẹ come closer, kí ló dé tẹ́ ń pa irọ́ lẹ́gbàá eléyìn ẹjọ́, ìwọ náà gbé òsì rẹ̀ wá síbí. Sẹ́ni ń make peace Islam. Ibo ni kí ló kan bàbá ń Bariga ń bí, kí ló kan Afasakama ń bí, kí ló kan lẹ́gbàá ń bí. Ẹ tún rí mi o, sẹ́rí page orúkọ mi gangan, èyí tó lọ create page fake, òun náà lọ fi gbé, wọ́n lọ dákọ̀ àfáà kan lọmọ síbẹ̀, wọ́n ní inú wọ́n dárúkọ wọn síbẹ̀. Kò ní dùn sí fídíò yìí o, torí pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tiẹ̀ ní o. Gbogbo ayé ti padà mọ ẹni tó ń da ilẹ̀ Yorùbá láàmú nísìnyí. Ẹ̀wọ̀n tó kọ, sẹ́mi lèmi kọ̀ yìí. Ẹ dákun, bẹ́ẹ̀ ni yìí ti ń ṣe ni, bí ń ṣe nù. Wọ́n á lọ gbé ọ̀rọ̀ Alájà Kàfílà Kaula, wọ́n lọ gbọ́ ẹ wá máa tẹ́nu wá ṣe. Ẹ wò yóò tún wá gbé sẹ́rí Sakama TV, ẹ wo bó ṣe ń blink lójú kìíní yẹn. Sẹ́pẹ́ ni ẹ prepare aburú yẹn gan ni, ẹni yẹn ó prepare iṣẹ́ aburú yìí, ó prepare rẹ̀ gan ni. Ẹ jẹ́ ń ké sáwọn tí ń pariwo ń ta yìí. Ẹ má bínú gbogbo ìjọba rẹ̀ dákun, ẹ ṣàforíjì fún wa. Àwọn ìyá kan ní ń pariwo níbi ojú ọ̀nà ń ta, mo wá lọ lè sọ fún wọn. So ẹ dákun, bóò ni ọ̀rọ̀ yẹn ibo ló ti kàn mí. Ẹ wo bí iná, wọ́n ní many people to be arrested o. Àfáà lẹ́gbàá èyí ò wá pọ̀ fa. Wọ́n sì gbé fọ́tò bàbá Mudirul Markaz. Ẹ wo, wọ́n gbé bàbá Mudirul Markaz, wọ́n gbé síbẹ̀. Bàbá Akéúgba Gold, wọ́n gbé síbẹ̀. Àfáà Al-Babawi, wọ́n gbé síbẹ̀. Àfáà Muhammad Slover, wọ́n gbé síbẹ̀. Wọ́n gbé mi síbẹ̀. Wọ́n gbé bàbá ń Bariga síbẹ̀. Wọ́n gbọ́kàn lọ́mọ síbẹ̀. Gbogbo àwọn èèyàn ni wọ́n kó síbẹ̀. Sẹ́ni ń tún Islam ṣe ni àbí ń ba Islam jẹ́? Pẹ̀lú péjì tí ó ṣe tara rẹ̀, kó wá lórúkọ ẹlòmíì, kó sì mọ́ fi ṣerú nǹkan báyẹn. Sẹ́ni yẹn tún Islam ṣe ni. Wọ́n tún wá mú péjì mi, wọ́n tún lọ fi ṣíà àwùjọ olóríire fake. So àwùjọ olóríire tó jẹ́ ti fake page yẹn, wọ́n tún lọ fi Sheikh Sakama page tí wọ́n open yẹn, wọ́n tún lọ fi share program rẹ̀ ibẹ̀, wọ́n tún fi gbé sórí Sheikh Sakama page tí wọ́n open ni. Gbogbo ọ tó bá ti tẹ̀lé page tó jẹ́ fake yìí, tó ti yé, tó bá fẹ́ mọ bí fake page ń ṣe wà, jẹ́ kí n tún ṣàlàyé fún ẹ. Sọ ti rí fake page yẹn ni, followers ẹ̀
sọtiri followers ẹ̀ sọtiri 222 followers sọtiri 222 followers wọ́n tó bá ti tẹ̀lé lọ lè unfollow rẹ̀ lónìí ẹ lọ lè unfollow rẹ̀ àbí kẹ́ lọ máa report ẹ̀ ẹ lọ máa report ẹ̀ kí Islam lè ní sorry òun kọ́ ìrìn ṣé Sàkámọ̀ Online TV lélẹ́yìí tí mo fi rìn tó jẹ́ original 91,000 followers lélẹ́yìí ṣẹ́tìrì 91,000 followers lòun 91,000 followers èyí tó jẹ́ fake yẹn ni 232 followers ló ṣẹ̀ṣẹ̀ ní láti inú Ramadan tó ti ókun rẹ̀ ẹ̀rí pọ́lọ́hún òkun. So ẹni tí ń ṣiṣẹ́ ìyá àmọ́ gbogbo èèyàn náà sì mọ̀. So ẹni yẹn ẹlòmíì kan ń wá public sympathy níbi ń sọ̀rọ̀ pé Jálàbí lẹ́ ń defend ibo ló tọ̀rọ̀ ti kan Jálàbí. Sẹ́túrí ìmí tó ní o sẹ́túrí fake page tó ṣe lé orúkọ Sheikh Sàkámọ̀ sẹ́túrí tó wà mẹ́ sẹ́rí ìka ṣe ti ayé nìsín ó ní òun ṣe mí òun gbà mí lọ́rọ̀ èyí ní dárúkọ ẹni o torí wípé tó bá ti dárúkọ rẹ̀ báyìí yóò tún gé bẹ́ẹ̀ so wọ́n gbọ́ lẹ́nu mi gangan yóò tún wá gbé sí orí péjì hùn so ti yé bá wọn ọ̀rọ̀ bàbá amẹ́ríkàsì ní sọ ń bẹ́ àmọ́ ti máa wí tẹ̀lé ra wọn bá ibẹ̀ ní ògì yóò tún wá lọ gbé sórí péjì ohun tó hẹ́pùn lórúkọ mi so ayé rí pé péjì mi ni wọ́n sì rí pé mi náà ní sọ̀rọ̀ ń bẹ̀ so ní oníjẹ́ wí ọ̀rọ̀ bàbá mùdírù mẹ́ríkàsì ní sọ ń bẹ́ àmọ́ tó wí ń bẹ́ ni òun ṣe mí òun gbà mí lọ́rọ̀ bàbá tá à ń sọ ohun àti àwọn onísúfí àbínà sẹ́tìrì ẹ dákun ṣé táwọn kan bá ń ṣe súfí sọ́lọ́run ti sọ fún ọ wípé wọ́n wọ̀ náà tí ò bá ti dá lọ́dọ̀ rẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe wáàsí rẹ fún wọn kó máa sọ ọ̀nà tí ò fi dá fún wọn bọ́ ọ bá wà lórí ọ̀nà Ọlọ́run lè ní kí wọ́n gbọ́ kí wọ́n tẹ̀lé tiẹ̀ bọ́ ọ bá sí lójú ọ̀nà wọ́n ó dúró lérí ọwọ́ wọn àwọn náà sì máa mú evidence wọn wá wọ́n sì jọ máa yí ọ wípé ìwọ ló sí lójú ọ̀nà so kò ní sí jà kò ní sí ebú kò ní sẹ́ta kò ní sí kan ẹ orí báyìí wọ́n lọ mú péèjì mi òun náà ni èyí tí wọ́n fẹ́ tí wọ́n kírètì lórúkọ mi òun náà fi gbé afa Ustaz Muhammad Jamiu Adégúnwà náà lọ fi gbé fídíò wọ̀nyí wọ́n ní I just created my imagination may Almighty Allah let it be léyìí tí èsè èmi ni mo kọ́ sẹ́tìrì wọ́n sì lọ gbé fídíò afa Jamiu Adégúnwà lórúkọ fake Sheikh Sàkámọ̀ Online TV for Dawa wọ́n sì gbé síbẹ̀ wọ́n sì gbé àfáà Jamiu Adégúnwà síbẹ̀ ṣe mọ̀ wípé ní tí àfáà Jamiu Adégúnwà ò bá mọ irú tí wọ́n ń dẹ́wò yìí ó ṣeéṣe kí wọ́n hate mi tèmi àti wọn ò sì jọ fa kankan táàjọ níjà táàjọ lẹ́tanú táàjọ fa kankan tí ò síjà láàrin wa tí ò sí wàhálà kankan láàrin wa tọ̀ ṣé wọ́n help Islam ni àbí wọ́n da Islam láàmú ìdí nìyẹn tí mo fi ṣe tọ́pìkì yìí pé ní òun ló jẹ́ kí n sọ ṣẹ́tíwà ẹ má bínú o so òun ló jẹ́ kí n kọ mọ̀dàrú inú ìsìláàmù ilẹ̀ Yorùbá ló jẹ́ kí n kọ tọ́pìkì yẹn báwọn mọ̀dàmú inú ìsìláàmù ilẹ̀ Yorùbá so nídìí eléyìí ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí wàláhì kódà ọ̀rọ̀ tí ò le ni èèyàn kan sì ọ́ ìwà ń bínú ìwọ ò tún níbẹ̀ ni òun bínú mọ́ tí wọ́n náà sì mọ̀ pé òótọ́ ni ọ̀bú àwọn bàbá wọn tó tọ́ ọmọ ìwé ni wọ́n bu bàbá rẹ̀ tààrò níta ẹni tó bá sọ pé ara ò ṣe kò yẹ kára ta wá jẹ́ pé bàbá rẹ̀ òjò lójú lẹ́nu ẹni tó bá lọ mọ̀ nǹkan míì pé ní Jálàbí lẹ́ ń dìfẹ́ǹdì á jẹ́ pé bàbá rẹ̀ òjò lójú nílẹ́nu. bàbá Bariga wa ń béèrè lérí program yìí jò ní pé ṣé bàbá wa Sheikh Imran Eleha ṣé àwọn náà tako Jálàbí ni wọ́n tako Jálàbí wọn ò ṣe lọ mú wọn àfáà Jamiu àwùjọ àwọn olóríire yìí ó tako Jálàbí sáwọn èèyàn ò lọ lè ṣé wọ́n mú àfáà Jamiu torí ọ̀rọ̀ Jálàbí ipe kó wá jẹ́jọ́ ó dà pé àwọn ẹni yìí wọn ò fẹ́
ẹ má bínú jàre. So gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ onínúure tẹ́ ń jẹ́ olólùfẹ́ wa ń tòótọ́, afáwà kan mú ìmọ̀ràn wá bí Salman Abdulmumin Atta, wọ́n ní the best way to deal with that page is to report the page by our lovers. Ẹ̀yin àwa tá wà lórí page yìí nísìnyí báyìí á ju 60 lọ. Ẹ mọ̀ bá wa report page yìí, ẹ wò ó síra wọn náà o kẹ́ tó mọ̀ report ẹ̀. Àwọn followers tó wà ń bẹ̀ wọn ò ju 232 lọ. Ẹ bẹ̀rẹ̀ sí ní mọ̀ report page yìí ní followers yìí. Èyí tẹ́ bá ti tó jẹ́ 91,000 followers tiwa gẹ́gẹ́ nù, page tiwa gẹ́gẹ́ nù. So sàkámọ̀ iṣẹ́ kí ló ń ṣe sọ fún ara kò là ń sọ. Ẹ̀yin tẹ́ mọ̀ setting ṣe ẹ dákẹ́ bá wa kọ́. Àwọn èèyàn mọ̀ mí, wọ́n mọ̀ dáadáa. Ẹ̀yin tẹ́ bá mọ̀ mí mọ iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tí mò ń ṣe, ẹ kọ́. Àmọ́ yín kọ́kọ́ fi ẹnu sọ ẹyọ kan fúnra ara mi. Alákọ̀ọ́kọ́ ni pé akọ́ máa ń kéwú ni mí. Tẹ́ bá wo péjì mi dáadáa ẹ mọ̀ pé àfa akọ́ máa ń kéwú ni mí. Àá tún máa ń gbé prógráàmù lè kéwú wa sórí péjì. Mo wà nílé kéwú Bahrul Ulum tó jẹ́ àzàlíyà tí àwọn baba ńlá wa dálẹ̀. Ǹjẹ́ ustazu kan minal azatiza nínú ilé kéwú yẹn. Èmi gangan fúnra ara mi wá nílé kéwú fúnra ara mi. Kódà mo ní mọ́sálásí ńláńlá tẹ́rù Ọlọ́run kan kọ́ fún mi lọ́wọ́. Ìgbé wórí social media nítorí wípé ẹrú Ọlọ́run ní ń kọ́ fún mi. Sọ́ngbọ́ Jimoh Rauf Atúnlùṣe wọ́n ní teacher. Tó ti wà àwọn tó mọ̀ wá tilétilé nù. So mo ń kọ́ máa ń kéwú lọ́wọ́. Mo tún máa wá ń ṣe rúkìá fáwọn èèyàn tí evidence wà dáadáa. Sọ́ngbọ́ Jimoh Rauf Atúnlùṣe wọ́n tún mọ̀ mí mọ̀ business gbogbo gbáléyà mo tẹran léyà dáadáa. Mo tẹ́kọ̀ gbá bá jáde lásìkò tí wọ́n ń pọ̀ mọ́ ń tà. So ti yé bá wọn. So tó bá tún máa lọ wo orí TikTok ẹ mọ́jẹ̀ lọ́bẹ̀ wọn. Mo tún fẹ́ fi ìtọ́lọ̀ ń ṣe fún mi látara ìyàwó tí mo fẹ́, mo tún fẹ́ fi hàn ọ́ tẹ́lẹ̀ náà mọ́ kò nídìí. Ní tí ìyàwó mi ń tà. So èmi ẹ ṣe arú àwọn tẹ́ẹ̀mọ́ ròyìn ní ṣe. Mo tún máa ń sin ẹran, mo ń sin adìẹ. Mo máa ń sin adìẹ tí mo máa ń tà tọ́dún bá ń bọ̀. So èmi ẹ ṣe ọ̀lẹ. Tó ti yé bá wọn. So Yusha Ọláìtàn ìbéèrè tẹ́ ìbéèrè dà ó sì dùn mọ́ mi púpọ̀. So nídìí eléyìí ẹ̀yin tẹ́ mọ̀ wá mọ̀ business ẹ̀ comment náà ṣe bẹ́ẹ̀ mọ̀ wá mọ̀ business. Ẹni tó bá mọ̀ ẹlòmíràn mọ́ sàbòsí o tó bá mọ̀ mi mọ̀ business kan tó bá sọ àbòsí lọ ṣe fúnra rẹ̀. So ti yé bá wọn. Torí ọ̀dọ́ lérí ṣáhídù rẹ̀ nù. Ọ̀dọ́ lérí ṣàhádà rẹ̀. Nítorí òsọ́. Suleiman Dáre Ẹ̀dùn Ògo Ìlọrin PRO àdèfí ìjàre. Tí PRO ohun èyí tẹ́ ṣe iṣẹ́ owó iṣẹ́ ọlọ́ iṣẹ́ ìlú lòun. Ẹ ṣeun jàre ẹ̀yin tẹ́ bá mọ̀ wá ẹ̀kọ́ ẹjọ́ wọn mọ̀ pé ẹ mọ̀ wá délédélé àìṣerú bẹ́ẹ̀. Tẹ́ bá rí ta lo mọ́tò akọ́lé aṣekínní kan àánú Ọlọ́run ni. Tí bá sọ ẹni tó bùn mí ní mọ́tò ó ní mọ́ dárúkọ òun ni. Tó ti yé bá tọ́gbọ́n àwọn Adésínà Kazeem Ọládélé bàbá ẹlẹ́ran mo ta ẹran léyà orí péjì mi náà mo ti ń ta. Kódà ẹlòmíín sẹ́ndì owó sí mi láti ìlú òyìnbó pé kí n bá òun mú ẹran lọ ìlú wọn lọ́yọ̀ọ́ lẹ́kọ̀ọ́ nìbàdàn lóṣogbo mo mẹ́ran làkúrẹ́. Tó ti yé bá wọn. So àwọn èso ọ̀lẹ̀. So nídìí eléyìí ẹgbẹ́ yá ká dẹ̀ gba ìpè yá ká gbà pé ẹni tó bá ní ọ̀rọ̀
tó jọ́rọ̀ gidi tọ́lọ́run sì bùn ní làákàyè tó fẹ́ dá sọ̀rọ̀ tí à ń sọ yìí. So mo wá fọlọ́run ọba bẹ̀ wá ẹni tó bá pè wọlé ẹ jẹ́ kí n fún wa ní nọ́mbà tá a máa pè sí. Ìwọ tó bá pè mí sórí nọ́mbà tá a fi ń ṣe program lọ́wọ́ mi ní gbé o. Nọ́mbà tí n bá fi lẹ̀ òun náà ni ẹ pè sí ní direct call and WhatsApp call. Nọ́mbà náà lọ báyìí. Nọ́mbà náà lọ ní 090 mo wá sọ lẹ́ẹ̀kan pé ẹrú Ọlọ́run kan kọ́ mọ́sálásí fún mi lọ́wọ́ pé ń gbé orí social media ni. Ìdí tó jẹ́ ń gbé wá ni pé ẹni náà sọ pé ó sú òun, kò sọ pé kíkọ rẹ̀ ó sú òun ní ò jẹ́ ń pe àwọn èèyàn sí pé ẹ wá dá sí. Àníyàn tẹ́ni ń dà náà ni wípé òun fẹ́ dá akọ́ ni. So ìyìn wá torí pé ó dúró láti bí ọdún kan kí n gbé wá, mo fẹ́ fún un ní time dẹ̀ kí n tó pè pé ṣé káwọn èèyàn máa dá sí. Tó bá ti dá sí kìí ṣe mọ́sálásí, kìí ṣe invisible mọ́sálásí, invisible mosque kọ́, visible lélẹ́yìí. Kẹ́ tó sọ pé show me your mosque, èmi gan show rẹ̀. So nọ́mbà tẹ́ pè sí ní 09060 69 37 43. Tẹ́ bá ní mọ̀ràn kan tẹ́ bá wà fún ẹni yìí tá ń sọ yìí lórí àwọn nǹkan tí ń ṣe yìí, wàláhì ó lè mọ̀ torí wípé níjọ́ òní tí mo fún wọn ní ìmọ̀ràn kan, mo fún ẹrú Ọlọ́run náà ní ìmọ̀ràn kan, orí péèjì rẹ̀ náà ni mo sì ti rí padà tó pé Alfa Sakame ẹ ṣe adúpẹ́ fún ìmọ̀ràn tẹ́ fún wa, àmọ́ ẹ bá ẹ lágbájá báyìí náà ẹ bóun náà sọ̀rọ̀. Ó dárúkọ ẹni yẹn, ó ní kí n bóun náà sọ̀rọ̀. So mo sì ti ṣe àfáà Yúṣà Ọláìtàn, kò sí tó kàn mí pẹ̀lú ẹnìkankan o. Sọ pé ìdákọ̀ ẹnìkankan náà látẹ̀kan, ìdákọ̀ ẹnìkankan látẹ̀kan kì í sì ṣe ti bẹ̀rù kí n má fi wà báyàsì náà ni tó ti yé bá wọn. Ẹni tó bá ṣe àwa tá a bá ló ṣẹ̀ wá tá a wá fẹ́ fọwọ́ òfin gbé tó ti yé tí wà nìyẹn. Ẹlòmíì náà tó bá mọ̀ pé ẹlòmíì náà ṣẹ̀ òun tó náà rí pé ẹlẹ́ṣẹ̀ lélẹ́yìí náà, ìwọ náà gbé fọwọ́ òfin gbé. So ìyẹn ò kì í ṣe àlébù àbẹ́ẹ̀bù. Àwa ojú táwa fi wo tẹnìkan a lè má fi wo tẹlòmíì tí ó sì ní tàbò sí. Ọ̀yá, kí lẹ kórúkọ yín? Adé ló sọ̀rọ̀ látẹ̀kọ́. Masha Allah. Ọ̀yá, kí lẹ fẹ́ bá wa dá sí mẹ́? Ẹ ṣeun. Ọlọ́run wà pẹ̀lú wa. Àmín. Ọlọ́run ní dára láàmú. Àmín. Ọlọ́run tó làpọ́n lé lópin yìí náà bí kò sì ní ẹ̀yẹ náà. Àmín. Ẹni ẹgbẹ́ àwọn kan máa sọ̀rọ̀ nínú alábọ̀lá káyọ̀ tí ó bá sọ̀rọ̀. Wọ́n wá ní kílà ẹ̀kan lọ́mọ pé ẹnìkan ò sí. Masha Allah. Kíni ẹnìkan ṣe tọ́kọ̀ lọ́mọ ní òkè tí irun rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Àwọn sábà wọn ti sọ̀rọ̀ alábọ̀lá káyọ̀ ni wọ́n ń sọ. Àwọn tí ó sì ní bíbí àwọn ni wọ́n ń sọ báwọn. Ǹjẹ́ tí bàbá ọ̀pọ̀ ọlọ́mọ ní wọ́n bú tọ́kọ̀ ọlọ́mọ fi bú àwọn tó wọ́n bú ni? Ṣé báwọn táwọn sá pamọ́ sí lábẹ́ ọlọ́mọ bú nínú ọmọ Ìlọrin bú lọ́ba tẹ̀ ló bọ́ ọmọ Ìlọrin? Sọ́kàn Ìlọrin fáwọn aṣíwájú rẹ̀ ní lọ́kàn ọlọ́mọ fi bú wọn ni. Ẹni tí ò bá fi pa aṣíwájú rẹ̀ ní túláàkì yóò rẹ̀ ní tí ó yẹ̀yẹ́ rẹ̀. Àwọn ọmọ fẹ́ kí gbogbo wọn náà tọ́jú rẹ̀, wọ́n tọ́jú rẹ̀ ní o. Àtọmọ ẹdẹ inú wọn ni, kódà yìí tó jọmọ sí ìwà dàmọ inú wọn ni.
òun náà tọ́jú rẹ̀ ni èyí tó jọmọ kéwú dáradára mọ́ nínú wọn ni òun náà tọ́jú rẹ̀ ni kódà èyí tó jọmọ kéwú àdàbí àánú wọn ó tọ́jú rẹ̀ ni gbogbo wọn ni ó gbà á bàbá ẹ̀sán ni kò wá sí nǹkan tó kí ni yóò lé nínú ọ̀rọ̀ yìí tí wọ́n bàjẹ́ o wọ́n tọrọ dáríjì wọ́n tọrọ dáríjì èmi ò bí à ń tọrọ dáríjì oṣù tó le tó báyìí ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ nínú ìní àfàtà kì í jọ ó ní ó ní wọ́n bẹ̀ wọ́n láwọn ò gbà ẹjẹ́ wọn ò sún kóòtù ọ̀hún náà mo wá bí yóò tẹ̀lé ẹni yìí lọ sí kóòtù lọ lówó yẹ fún mi yóò gbẹ nìyẹn dání lọ sí kóòtù wọn lọ sí kóòtù ọ̀hún ni wọn ò wá jọ lọ síbẹ̀ àmọ́tẹ́rí àwọn kan ń bẹ wàhálà yìí tí wọ́n jẹ ni wọ́n wá ẹ bá ti rẹ́ mi tí wọ́n ní wà tí wọ́n jẹ kò sí kankan ìwà tí wọ́n fi ṣe kéwìn ọmọ àlè lọ́rí ń bẹ ọmọ kan ń bẹ àmọ́ àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí àwọn ni wọ́n ti gbọ́ tẹ̀lé wọn. Àkọ́kọ́ bí àwọn mc àbá olórin yìí àbá àti mẹ́ta àjọ olórin. Ṣé àwùjọ olóríire? Àbá àti mẹ́ta àjọ àwọn olórin. Ok. Àbá àti mẹ́ta àjọ àwọn olórin. Ẹ má dàpọ̀ àwọn èèyàn. Ẹ má dàpọ̀ ẹ dákun. Ẹ má dàpọ̀. Àbá àti mẹ́ta àjọ olórin. Tó ti yé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti wọn náà làwọn náà fi ń wù. Wọ́n sì mọ̀ ní pé àkọ́kọ́ náà bàbá ní wọ́n jèrè ẹ̀sẹ́ni tó lọ́mọ kéwu sáàmì ni yóò kẹsàn rẹ̀. Lọ́mọ kéwu wọn dà tànà lè pè lọ́mọ kéwu àwọn tànà wọn. Àmọ́ kò sí bíbi tẹ̀sán ṣe yóò ti kẹ́yìn. Àbá àṣà kì í náà wọ́n sábà táwọn náà ti bẹ̀ láwọn fẹ́ kọ́. Ibi tó lẹ́nu wọn fi sàmójútó. Ẹ dákun tó lọ ẹ má dárúkọ èèyàn tó lọ. Àbá kejì náà tó náà ṣe kí ni tọ́lá wọn kọ́ mọ́sálásí. Nígbà wọn bá kọ́ mọ́sálásí tí wọ́n ń gbọ́ náà tán. Gbogbo wa náà gbogbo nǹkan náà ló ní pìlẹ̀. Ìtàn ó sì sọ ara rẹ̀ tó bá yá. Àwọn ọmọ pàṣípò yìí kí fẹ́ gbogbo yọ̀rọ̀ yóò láriwo kódèsì rẹ̀ náà lè. Tọ́mọ ni wọ́n dáríjì wọn, wọ́n ti dáríjì wọn. Ṣòkì àbákòtí tó le náà ni pé bí ọ̀la tà wá dáríjì yàn, ọ̀tà wá yọ síbi náà níbi dáríjì yàn. Wọ́n sì ní kíní yìí ò ní wàhálà nu, kò sì lẹ́jọ́ nu. Ìdáríjì ni kò sẹ́ni tí ò ní ìdáríjì náà lọ́sọ̀rọ̀ náà ní ìdáríjì gbogbo wa. Ẹ dákun kí wọ́n dáríjì wọn. Àmọ́ káwọn náà wá sọ báwọn náà ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kí wọ́n lọ síwájú àwọn tó yẹ kí wọ́n lọ. Kíní yìí ò ní jánu ẹ dákun ẹ dáríjì wọn. Àmọ́ tí wọ́n lọ síwájú ibi tó yẹ káwọn náà ò di sọ báwọn náà ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ó ti tán. Ó ti Ọlọ́run ní dàrí láàmú. Àmín. Jazakumullah. Mi ò fẹ́ kí ẹ má wù kankan. Ẹ sì má jẹ́ orílẹ̀ yín. Ẹ má jẹ́ ara yín sókè. Ẹ jẹ́ wọ́n máa pariwo bí wọ́n ti ń pariwo lọ. Ẹni tó lóko tí ó bàjẹ́ náà ni ó bàjẹ́. Ọlọ́run ló kọ tí ó bàjẹ́. Àmín ya Allah. Àmín. Jazakumullah khairan. Jazakumullah khairan. Alhamdulillah rabbil alamin. So ọ̀rọ̀ tí afáwa yìí sọ yìí ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ nínú ẹ̀. Ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ nínú ẹ̀. Kò sí bí wọ́n ṣe porí ajá tá à ní perí ìkòkò tá a fi ṣe é. Kò sí bá a ṣe sọ ìtàn olóríire tá à ní sọ ìtàn olórí ibú papọ̀ mọ́. Kò pọ́síbù. Kò sì sí bẹ́ẹ̀ ṣe sọ ìtàn olórí ibú tẹ́ ẹ̀ ní sọ̀tàn olóríire papọ̀ mọ́. Ìyẹn ló fà á tí a bá fẹ́ sọ̀tàn ànábì Musa bí Musa ti dá tó jẹ́ ànábì Ọlọ́run tó ẹ fi ìtàn Fìràwọ́nà sí. Bẹ́ẹ̀ náà ni tẹ́ ẹ bá fẹ́ sọ̀tàn Fìràwọ́nà bó ti ya olórí ibú tó ẹ gbọ́dọ̀ má sọ ìtàn Musa papọ̀ mọ́ àfi tẹ́ ẹ bá ní sọ ìtàn Fìràwọ́nà pé ìkan ló kù. So gbogbo ẹni tí Ọlọ́run bá ní kí ọ̀rọ̀ ta bá nínú ọ̀rọ̀ ẹni tá à ń sọ yìí tọ́lọ̀ ní kó ta bá ọ ní fi ṣèbínú ni àjọṣepọ̀ tó wà láàrin òun ló mú ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ kò sí bí ó ṣe ní wọn rí bẹ́ẹ̀. So nídìí eléyìí bóyá ká dá ètò náà dúró báyìí kọ́lẹ̀ ọ̀kan yín náà tó bó ni Sayyidina Ali wí. Okay, Al-Qur'ani ni kan fi atin qalilatin galabat fi atan kathiratan bi iznillah wallahu ma'a sabirin. Ọ̀rọ̀ mi ń bẹ gángbà mi tó bá kéré yóò sì kọ́fà gbogbo ọ̀rọ̀. So nídìí eléyìí ọ̀rọ̀ tí brọ́dà wa yìí sọ yìí láti mo gbàgbé orúkọ wọn àti ìlú tán láwọn ti wá tí wọ́n bá wa sọ yìí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ olówó iyebíye ni ọ̀rọ̀ olówó iyebíye ni. Brọ́dà wa kan sọ pé àbòsí yín pọ̀ Ayọ̀ọ́lá Saheed Akórèdé bí atọ́lọ̀ ń bá ní ẹ lè pè wọlé fóònù nọ́mbà nù kí ẹ sọ àbòsí tó bá wà nínú ọ̀rọ̀ náà fún wa. Àwa máa ń gbọ́ mọ̀ràn àwọn tó bá pé ìtàwọn èèyàn ti ń wí tẹ́lẹ̀ òun náà ni wípé ká fi nǹkan ṣe ọ̀kan lọ́mọ
ìyún òwe ṣàbòsí ọ̀kan lọ́mọ ò ṣe àwa bẹ́ẹ̀ àtẹ̀yìn ó bá gbé lórúkọ àwọn tẹ́ fẹ́ bíjà wàláhì kò sí tó burú bẹ́ẹ̀ bá ti ní evidence ní lọ́wọ́. So ojú táwa fi wo ti sáìdì ọ̀dọ̀ wa ni wípé ẹni tí ọ̀kan lọ́mọ ń bú àwọn tọ́kan lọ́mọ tẹ́ ní wọ́n bú kí n má sọ pé tí wọ́n bú tẹ́ lọ́kan lọ́mọ bú ẹni tí ọ̀kan lọ́mọ ń tákù ó bú àwọn kan ni wọ́n á fún ẹnìyẹn lésì èsì tí ń fún yẹn ni wọ́n á ta bá àwọn àfáà kan látara ẹni yẹn látara pé wọ́n sọpọ́tì ẹni tá à ń wí iná mo fi sọ pé kò sí bá a ṣe sọ̀tàn olóríire tá à ní fún ẹnu ba ìtàn lórí ibú kò sí bá a ṣe fẹnu kọ ìtàn olórí ibú tá à ní mẹ́nu bà ìtàn olóríire ni mo fi mú wá pé bí Fìràwọ́nà ti yẹ ẹni wú tó tẹ bá fẹ́ sọ̀tàn rẹ̀ pọ̀rọ̀ Fìràwọ́nà lè fẹ́ sọ ẹ sọ̀tàn rẹ̀ kan Músà tẹ bá sì ní ìtàn Músà lè fẹ́ sọ kò sí bẹ́ẹ̀ ṣe ní sọ ìtàn Fìràwọ́nà. So ní tí máa ń ṣẹlẹ̀ nìyẹn èyí tẹ̀ ń kà sọ́kan lọ́mọ lọ́rùn tẹ́yìn bá rí tẹ́ evidence lórí ẹ̀ so ẹ̀yin náà ẹ lè ṣègbésí ẹ̀yin tó ti yé bá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.